ọmọ mi ní gíláàsì tí mo fi wojú ọmọ mi ní gíláàsì tí mo fi ríran o kíkú má pa gíláàsì mi o ní báwọn kú ní wèrèwèrè lọ́lẹ́dẹ̀dùnmọ̀rẹ́ ọba ń fi òkè ní fọdún èyí dágbére fáyé owó kẹ́mi náà ni mo ń ké sí olóríire ọmọ alálùbáríkà náà ní mọ́mí photocopy tí mo ń kí lọ́wọ́lọ́wọ́ Fatima ogún ọdún Michelle ogún ọjọ́ ọ̀bí òní gọ́jọ́ Michelle lọ́lẹ́dùnmọ̀rẹ́ níbi ọjọ́ ọ̀bí òní oníbiṣẹ́ àṣemọ́ mo ní kó tu ọkọ̀ bá ọlọ́lẹ́dùnmọ̀rẹ́ ìdáwọ́lé rẹ̀ kó mọ̀ yọrí sí rere I wish you long life and prosperity ìlọ́lá dání wáyé I said the Lord should grant you knowledge wisdom and understanding mọ̀ ń gbọ́ ọwọ́ àdílé bàbá tó gbé bí ọlọ́mọ adúmọ̀ràdàn arẹwà obìnrin ni ọmọ kan bí ẹgbàágbé èdè ọmọ aládùúró tí mo ti gangan ni mo ń ké sí adébíyìnpé onífọwọ́ gbé ọ̀sìn lọ́lá dání wáyé bàbá rẹ̀ ò ní tẹni odi lórí rẹ̀ lọ́lẹ́dùnmọ̀rẹ́ alọ́dì ilé àzá ní gangan nílùú Ìjẹ̀bú wọ́n ní ọmọ Ìjẹ̀bú ọmọ èrè nìwà wọ́n ní bọ́wù jẹ́ ẹ̀bọ́ àwùtẹ́ ní wíníwíní bọ́wù jẹ́ ẹ̀bọ́ àwùtẹ́ ní wíníwíní bọ́wù lè bàbá tó gbé lọ́mọ òun fi yòókù sọdún alágẹmọ kò sẹ́ni mẹ́gùn wọ́gbọ́ òbára rí bàbá yín ló mọ́gùn wọ́gbọ́ rẹ́mọ àfíjú Ìjẹ̀bú tí ìfọkọtì ẹ̀jẹ̀ pé náà gẹ́gẹ́gẹ́gẹ́ ni ọmọ ẹlẹ́dìrò ògógó òmùmọ́gà ẹ̀dìrẹ́bà lókun àrò òkun bẹ́ẹ̀ lárò rẹ̀dìrẹ́lẹ̀ bàbá tó gbé bí lọ́mọ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ òun ṣe ni olè pani bó ní Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là kọ́wọ́ ohun tó dowó ní gbogbo tó dowó gbajúmọ̀ lọ́ṣẹ̀ ní kékeré Ìjẹ̀bú owó àgbàjẹ̀bú owó azani Ìjẹ̀bú owó pírítìmì ṣe Ìjẹ̀bú owó ogún